Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Boss Lady. Ó ti pẹ́ tí fíìmù yìí tí a ti rí advert rẹ̀ ṣùgbọ́n fíìmù náà kò tètè jáde. Àmọ́ báyìí o, fíìmù Boss Lady la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lénìí. Fíìmù náà ti padà jáde. A dẹ̀ tún mọ̀ wípé fíìmù náà ó ní apá kejì. Tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kejì fíìmù Boss Lady, ẹ tẹ subscribe button o torí àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì fíìmù yìí tí ó bá jáde. Ẹ má sọ pé mi ò sọ fún yín o. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Boss Lady àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà. Ní tèmi o, Bàbá Èkó, òun ni mo nífẹ̀ẹ́ sí jù. Òṣèré wo lẹ̀yin nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Boss Lady? Ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire ojú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rè. Ó dìgbà.